péèjì kan wà wọ́n pe péèjì yẹn ní alimadrasatu wahabiya àwọn Jamiu adegunwa gbogbo ẹnu mo fi sọ yìí kì í ṣe defamation bẹ́ẹ̀ ni tèmi bá ń sọ̀rọ̀ ẹ̀rí ni ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀ bàbá mi èmi mo wí bẹ́ẹ̀ yẹn má sọ èmi mo wí àwọn yẹn ló create péèjì yẹn pẹ̀lú àwọn ọmọ ẹ̀ okay tẹ́rì sí wa kódà àwọn fáìlì FHR against wa wípé kọ́lọ́pàá mọ̀ mú àwọn lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n a lọ ilé ẹjọ́ a sì ń win ní case péjì yẹn ni alimadrasatu wahabiya fans. nínú péjì yẹn ń jọ wọn ọkọ bẹ̀rẹ̀ wọ́n wá gbé picture Jamiu Adegunwa síbẹ̀ ẹ̀rín takọ̀ wọ́n ní the only man that can handle Yusuf Adepoju and his glutonic father and the entire Salafiya very well wọ́n ní Jamiu Adegunwa ni. Kai. Kò gbọ́dọ̀ sọ pé òun mọ̀ ń pẹ́ torí ẹ̀rí wà lọ́wọ́ wa tọ́pọ̀ bàbíà ọ̀kan mi. Ẹ sọ̀rọ̀ stage manage ń sìn arákùnrin ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé stage manage ẹ̀rí Madrasatu Wahabiya kò sí nǹkan tí Yusuf Adepoju kò lè stage manage kódà ó lè stage manage ayé bàbá rẹ̀. Kai. Ọ̀nà in tí mò ń kó hàn yín 1320 pages ó ní gbogbo defamation tán ṣe fún mi nìkan. 1320 something pages mo kàn ra mú díẹ̀ torí pé kò sásìkò ẹ wá máa wò nínú Madrasatu Wahabiya yìí wọ́n ní they are bunch of rapists àwọn wo wọ́n gbé logo academy síbẹ̀ wọ́n ní gbogbo àwọn academy member rapists ni wọ́n kidnappers ni wọ́n and they are bloody tasty Boko Haram ṣé rapist sì ni wá ṣé kidnapper ni wá ṣé Boko Haram ni wá ẹ wò petition tí wọ́n lọ kọ mọ́ mi òun lélẹ̀ tí wọ́n sọ wípé mo kidnap ọmọ wa tí wọ́n pè ní Yahya Gambari òun lélẹ̀ petition against àwa mẹ́fà la wà ńbẹ̀ àwa mẹ́fà láti Alágbọ̀n petition yẹn ni orúkọ mi níbẹ̀ Yusuf Adepoju ọmọ tí wọ́n wá lò tí wọ́n fẹ́ forí ẹ̀ fàgbọ́n ọmọ yẹn ti wá bẹ̀bẹ̀ o ọ̀rọ̀ pọ̀ lórí yẹn mi ní sọ jù bẹ́ẹ̀ lọ wọ́n wá ní rapist kidnapper ni wá ṣé níwájú Ọlọ́run ṣé wọ́n lè defend ilé ṣé níwájú èèyàn wọ́n lè defend ẹ̀ ọ̀kanu wọ́n tún wá wò sùnsùn wọ́n gbé picture mi wọ́n ní Boko Haram promas èmi náà gbé síbí èmi tí mo dé Maiduguri rí ó nìyẹn Yusuf Adepoju alimadrasatu Wahabiya Yusuf Adepoju intending prisoner Boko Haram promas mo kàn ra bo díẹ̀ kí n kàn mú péjì díẹ̀ wọ́n wá pò lórí mi alimadrasatu Wahabiya wọ́n ní ẹwo wheelchair náà gbé wọ́n ní wheelchair yìí máa fit Jamiu Ṣọlá Adéníyì Adepoju gan àbí báwo ni ẹ̀yàn mákàdì ìyẹn bàbá mi tó ṣe aláìsàn ní last year bàbá mi ò tí kú tá fi ń gbé gbogbo eléyìí o kékeré náà mo kàn ra fẹ́ fi hàn yín wọ́n wá wò alimadrasatu Wahabiya ní July 27 2022 ní July 27 2022 wọ́n ní this is Alhaji Jamiu Adéníyì wọ́n wá ya picture bàbá mi wọ́n ní bàbá òfò tó bí ọmọ àdánù èmi ni wọ́n wá kọ picture wọ́n kọ sórí orúkọ mi wọ́n ní ọmọ àdánù bàbá òfò tó bí ọmọ àdánù èmi ni this is Alhaji Jamiu Adéníyì Ajadog Ìṣọ̀lá Adepoju a political thug that bat Yusuf Adepoju an enemy of Islam whose sex tape surfaced recently may the wrath of Allah be upon them. Àwòrán bàbá mi náà gbé kékeré ni o wọ́n ní bàbá mi náà wọ́n tún gbé wọ́n wá gbé ó dé kíní adé òsà wọ́n tán tẹ ìjì ògbèlé lórí alimadrasatu Wahabiya lẹ́yìn yẹn wọ́n wá gbé píkṣọ tèmi gangan wọ́n gbé aṣọ ògbóni sí mi lọ́rùn wọ́n dé mi ní fìlà àwọn ológbóni àwọn ẹlẹ́bọ wọ́n ṣe bẹ́ẹ̀ sí ọrùn bàbá mi náà wọ́n kó lẹ̀kẹ̀ awo sí lọ́rùn àwọn ẹ̀ náà ni o lẹ́yìn yẹn wọ́n wá gbé ti píkṣọ ìyá mi náà wọ́n kó owó ẹyọ sí wọ́n wá ní this is Alhaji Adepoju Amdalat the biological mother of Yusuf Adepoju Olatunde the Yeye Ọ̀ṣun and Erelu of Ilobuland àwòrán ìyá mi ni wọ́n dókítà ni wọ́n gbéná gbé kíní sí báyìí píkṣọ bàbá mi náà ni wọ́n tún gbé ìkànnì àwọn àbúrò mi náà pè ní wanted engineer Mubarak wọ́n ní wanted ojú olè ajé ọmọ gbére òní
bí wọ́n ti ṣe nìyẹn. Èmi náà ni wọ́n kọ yìí, wọ́n ní my guy wetin kill Adepoju Yusuf Ọlátúndé Akadi, òkú wọn ara wọn náà gbé yìí. Bí wọ́n ti ṣe lọ nìyẹn. Kí bàbá mi tó kú ni wọ́n wá gbé picture bàbá mi, wọ́n kọ RIP, wọ́n ní bàbá ti kú. Ṣé wá rí gbogbo tí wọ́n wá ṣe yìí, ṣé níwájú Ọlọ́run ṣé wọ́n lè defend ilé, ṣé níwájú èèyàn wọ́n lè defend ẹ̀. Kẹ́ lè rí wípé à ń jù wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà lára ọ̀tán bọ̀rọ̀, bọ́ bá yanjú tán lé ayé àtúpadà níjọ̀gbìndé àlìkìyámà, ọ̀run ó mọ ooru